mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ìbòjú tẹ fún òwà ojú náà ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí la mú wá sí etí ìgbọ̀yín orúkọ oníròyìn ọ̀nà ni àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí náà. Àti Àtíkù àtòbí pẹ̀lú Kwakwanso kí wọ́n lọ rèé fowó tí wọ́n fẹ́ fi díje sípò ààrẹ lọ́dún 2027 ta bàbá Ìjẹ̀bú ló pé wọn báyìí o nítorí kí wọ́n máa ta ní gbagba wọn kò lè wọlé rárá gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Dèjì Adéyanjú ló sọ di mímọ̀ bẹ́ẹ̀. Kàyéfì ńlá rèé wọ́n gbé Bobrisky lọ sí ilé ìwòsàn pàjáwìrì. Àìgbọràn ló ṣekú pa Chikwando Eze tó fi kú sínú pósí òun kọ́ lẹni àkọ́kọ́ tí wọn yóò ṣerú oògùn bẹ́ẹ̀ fún babaláwo tọmọ kú mọ́ lọ́wọ́ òun ló sọ̀rọ̀ náà síta. Biafran Nation Simon Ekpa ló ti sọ di mímọ̀ wípé òun náà rẹ́yìn ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe já sí wípé àwọn sì dúró ṣinṣinṣin lórí ìpinnu àwọn ní inú oṣù kejìlá ọdún yìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Àtàtíkù àtòbí pẹ̀lú Kwakwanso kí wọ́n tètè lọ máa fi owó tán fẹ́ fi díje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí lọ́dún 2027 lọ́mọ ta bàbá Ìjẹ̀bú tàbí bet naija nítorí wípé kí wọ́n máa ta nígbàgbà wọn kò lè jẹ ibi pẹlẹbẹ báyìí lọ́bẹ wọn yóò máa fi lélẹ̀. Dèjì Adéyanjú ló sọ di mímọ̀ bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà Dèjì Adéyanjú òun ló ti ṣe bẹ́ẹ̀ takòtó ọ̀rọ̀ náà sí àwọn olùdíje sí ipò ààrẹ lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìtàtìrí Alhaji Atiku Abubakar èyí tó jáde nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú Peter Obi èyí tó jáde nínú ẹgbẹ́ òṣèlú LP Labour Party àti Rabiu Kwakwanso tó ń jáde nínú ẹgbẹ́ òṣèlú NNPP. Báyìí ni Dèjì Adéyanjú sì wá gba àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta olóṣèlú yìí nímọ̀ràn lójú òpó alátagbà X rẹ̀ yún Twitter tẹ́lẹ̀ rí nínú ètò tí kọ́ síbẹ̀ wípé ṣé kí n mọ́ tàn yín kí n sì gbà yín nímọ̀ràn kí n ya yín lówó èyí tẹ̀ nílẹ̀ dá padà ó ní ẹ lè wọlé o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó ní kódà kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ẹ sọra yín dòṣùṣù ọwọ́ kẹ́ ẹ kóra yín jọpọ̀ ẹ sì tún lè jáwé olúborí nínú ìdíje tọdún 2027 sí ipò ààrẹ lópin ìgbà tó bá ti já sí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni ó sì fẹ́ jáde tẹ́jọ́ fẹ́ fi gagbága pẹ̀lú rẹ̀ ó ní ìṣèjọba tó wà lóde yìí pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti àjọ tó ń mójútó ètò ìdìbò nílẹ̀ yìí èèyàn INEC ó ní ó ti já sí wípé wọ́n ti jọ mọ́wọ́ ara wọn tẹ́nìkan sì ti ń gbàbọ̀dé fẹ́nìkan láàrin àwọn ara wọn sí àwọn ará ìlú tó kù nínú ètò ti sọ wípé gbogbo ìdìbò tá a ti ń dì sẹ́yìn èèwọ̀ ni wọ́n kà tó ó ní ìyànjú rí ó ní ẹ jẹ́ ká ti bi lẹ́bẹ̀ báyìí ká fi mọ́lẹ̀lẹ̀ jẹ ká sì ti bi ìsáná ká fi kí ẹ̀sọ́ oògùn ẹ wo ètò ìdìbò ètò wáyé ní ìpínlẹ̀ Èdó níbi ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí ó ní ta ló túmọ̀ èyí tí wọ́n ń pe ìlú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ fún tọdún 2027 ó ní lópin ìgbà táàrẹ Bọ́lá Ahmed Tinubu ti wà ń bẹ̀rẹ̀ ó ní àwọn náà ti jọ mọ ọgbọ́n ìlú àti ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí èyí tí wọ́n ń lò tí wọ́n fi ń dórí ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí èyí ló sì wá fà á ẹ má bínú tó bá fẹ́ dàbí ìbínú lára yín ẹ tètè kó owó yín kẹ́ lọ rèé fi ta bàbá Ìjẹ̀bú tàbí bet naija kó lè so èso rere fún yín lọ́dún 2027 torí wípé ẹ níbì kankan tẹ́ ẹ fẹ́ lọ. Kàyéfì ńlá lèyí o wọ́n ṣe bẹ́ẹ̀ gbé Bobrisky lọ sí ilé ìwòsàn pàjáwìrì lójijì gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ tó mójútó ìwọlé àti ìjáde àwọn ààrẹ lórílẹ̀‐èdè yìí ní immigration ó ní látẹnu ẹni tó jẹ́ alukoro wọn Kenneth Udoh tó sọ di mímọ̀ wípé lójijì ó ní wọ́n gbé Nsakonsabo Idris Okuneye tọ́pọ̀ mọ́ sí Bobrisky lọ sí ilé ìwòsàn látàrí wípé wọ́n ní ara rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó kóná lálaalá tí wọn ò sì mọ ní tó ṣe kùnfà
kíkóná ọ̀hún bí ẹ bá gbàgbé àti mú ìròyìn náà wá fún wa wípé Bobrisky yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbá mú ní bọ́dà sẹ̀mẹ̀ níbi ọjọ́ méjì kan sẹ́yìn báyìí lẹ́ni tí wọ́n sọ wípé ó fi òru dúdú bojú tó fẹ́ fi júbà ìhòòrò kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì já sí wípé èèyàn kan tí wọ́n wá tó lẹ́jọ́ ní ilé ẹjọ́ àti ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ó ní Bobrisky jẹ́ kí ló sì fa ẹjọ́ ọ̀hún òun náà níbi awuyewuye ṣe ń jáde lórí ẹ̀wọ̀n tí Bobrisky náà tó lọ nínú oṣù kẹrin nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ nínú fọ́nrán kan tí ó jáde látọ̀dọ̀ Very Dark Man tó ti sọ di mímọ̀ wípé Bobrisky ò sí nínú ọgbà ẹ̀wọ̀n rárá níṣe ni wọ́n gba ilé kan fún un tó sì ń ṣe fàájì rẹ̀ ṣùgbọ́n ìwádìí fi hàn látọ̀rí ọ̀dọ̀ mínísítà fún interior nílẹ̀ yìí tó ti sọ di mímọ̀ wípé ìwádìí táwọn ṣe ó ṣe àfihàn rẹ̀ wípé Bobrisky ó lọ sí ọgbà ẹ̀wọ̀n tó sì sùn nínú ọgbà ẹ̀wọ̀n àmọ́ ìtọ́jú tí wọ́n fún un ó yàtọ̀ sí ti àwọn ẹlẹ́wọ̀n tó kù torí wípé wọ́n fi ọ̀wọ̀ wọ Bobrisky lásìkò tó wà nínú ọgbà ẹ̀wọ̀n ni kì í ṣe wípé kò lọ sí ọgbà ẹ̀wọ̀n rárá àmọ́ ṣá ní àsìkò tí ìgbẹ́jọ́ rẹ̀ sì ń lọ lọ́wọ́ ni wọ́n sọ dímọ̀ wípé Bobrisky fẹ́ júbà ìhòòrò tó fẹ́ bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kí wọ́n tó fi páńpẹ́ òfin mu ní sẹ̀mẹ́ bọ́dà níbi ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí tí wọ́n sì tún ti sọ dímọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí o Bobrisky làwọn ti gbé lọ dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn lẹ́ni tí ara rẹ̀ ń kóná lálálá àmọ́ wọn kò fi orúkọ ilé ìwòsàn náà wọn kò fi léde bí ìròyìn náà bá tún ṣe ń lọ á tún máa jẹ́ kẹ́ ẹ máa gbọ́ lórí ìkànnì Àròlé tá a wà yìí. Àìgbọràn ló ṣekú pa Chikwando Eze tó fi kú sínú pósí òun kọ́ lẹni àkọ́kọ́ tí wọ́n yẹ̀ ṣe irú oògùn bẹ́ẹ̀ fún babaláwo tọmọ ṣe bẹ́ẹ̀ tó kú mọ́ lọ́wọ́ olóńpàrọwà ọ̀hún. Bí ẹ bá gbàgbé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn láti mú ìròyìn náà wá fún wa pẹ̀lú bó ṣe já sí wípé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chikwando Eze ó ní ó ṣe bẹ́ẹ̀ tó kú sí inú pósí lásìkò tí wọ́n ń gbìyànjú láti ṣe oògùn ọrọ̀ fún un gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ní ó jẹ ìwé ìrìn àjò èèyàn físà láti lọ sí òkè òkun nínú èyí tí bàbá rẹ̀ ti mú lọ sí ọ̀dọ̀ babaláwo oníṣègùn tí wọ́n sọ wípé ó gbóná yanranyanran tí wọ́n sì ní ó ṣe ìlérí wípé yóò sùn sínú pósí fún wákàtí kan ààbọ̀ lẹ́yìn tó bá jí làwọn yóò wá tún pèlò nítòkù tí yóò fi máa rí ojú rere àwọn ènìyàn ní òkè òkun èyí tó ń lọ gbogbo ìṣẹ̀lẹ̀ yìí òun náà lásọ di mímọ̀ pé ó wáyé ní agbègbè tí wọ́n pè ní Nyi ìjọba ìbílẹ̀ Ugbo Eze ní nọ́ọ̀tì ìjọba ìbílẹ̀ Igbo Eze North ní ìpínlẹ̀ Enugu àmọ́ o níṣe ni ẹni tó jẹ́ babaláwo ọ̀hún èyún Enuwa Odugu ó sọ di mímọ̀ nígbà tí àwọn ọlọ́pàá náà fi páńpẹ́ òfin mu tó ṣàlàyé wípé ẹ wò ó ọmọ òsè bẹ́ẹ̀ kú mọ́ lóyún ọmọ òsè bẹ́ẹ̀ kú mọ́ oníkọlọ̀ òun lọ́wọ́ rí níṣe ni àìgbọràn ló ṣe bẹ́ẹ̀ tó rán Chikwando Eze lọ sí àjọ àrèmábọ̀ ó ní sàá bólógùn ṣe ní kò sàá kó lè rí bó ṣe yẹ kó rí Chikwando Eze ó ní kò sábò ṣe ní kò sá lọ́rọ̀ náà bá fi ṣe bẹ́ẹ̀ tó fi yí mọ́ lọ́wọ́ onúkọlẹ́ni tóun ó kọ́kọ́ ṣerú ẹ̀ fún tí gbogbo wọn sì ti ń padà wá láti wá dúpẹ́ fún òun ṣùgbọ́n ti Eze yìí ó ní ó ya òun lẹ́nu pẹ̀lú bó ṣe ya alétílápá àti aláìgbọràn èyí tó mú kí ikú rẹ̀ kó wáyé ní kíákíá àmọ́sá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu Daniel Ndukwe ó ti sọ di mímọ̀ wípé àwọn ti fi páńpẹ́ òfin mú babaláwo ọ̀hún àti bàbá olóògbé ìyún Uwakwe Eze èyí tó ṣe bẹ́ẹ̀ tó mú ọmọ rẹ̀ lọ sọ́dọ̀ babaláwo ọ̀hún láti lọ ṣe ètùtù ọlà tó sì sọ di mímọ̀ pé ìwádìí àwọn ó ń tẹ̀síwájú. Ìròyìn ti Biafran Nation báyìí ẹni tí ó ń pera rẹ̀ ní Prime Minister orílẹ̀-èdè Biafra Simon Ekpa òun ló ti fi ohun akọni léde báyìí tó sì ti fi dà lálẹ̀ gàràgà báyìí lórí ìpinnu wọn èyí tí wọ́n sọ dímọ̀ wípé yóò gbéra sọ nínú oṣù kejìlá ọdún tá a wà yìí. Simon Ekpa nínú fọ́nrán kan tó fi léde lójú òpó alátagbà X rẹ̀ níbi tó ti sọ dímọ̀ wípé ilẹ̀ Biafra dandan ni fún àwọn láti gbà á torí pé àwọn tó ti ja ìjà òmìnira ṣáájú nínú ètò ti dákọ
Nelson Mandela ṣáájú wípé wọn kò ní orí méjì, bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè tí wọ́n ti já àjàyè tí wọ́n sì ti gba òmìnira àwọn náà kò ní orí méjì, kí wọ́n ló dé táwọn náà ò ní já àjàyè láti gba òmìnira ti tàwọn náà. Simon Ekpa ni wọ́n ti gbé òun dìde, òun sì ti jáde báyìí láti jà fún gbogbo ìran Igbo pátápátá láti gba òmìnira fún wọn. Simon Ekpa ni òun yóò rẹ́yìn ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bó ṣe já sí pé ahéré báyìí òun náà ní rẹ́yìn olóko tóun yóò sì fi gbogbo ìlànà àti ètò èyí tí Usman Dan Fodio tó ti fi kalẹ̀ sẹ́yìn tóun yóò gbégi dínà gbogbo ẹ̀ tí ìtẹ̀síwájú àti òmìnira tó péye tí ó sì bá gbogbo ọmọlẹ̀ Biafra. Bẹ́ẹ̀ ló sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà wípé bó bá ti di oṣù kejìlá nínú ọdún tá a wà yìí àní òsì àwọn ń ya táwọn yóò sì gbé àsíá ilẹ̀ Biafra sókè rere. And I believe Nigeria have seen that. If you think that Simon Ekpa is somebody you can push over, then you don't know me. I am here to end Tinubu. I am here to end Nigeria. I am here to end the Usman Dan Fodio legacy. I will end it. The people who have ended it in their different countries doesn't have to end. I am going to be more than any of all those people who have fought freedom, including Gandhi. I am here to be more than Gandhi. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín náà ni àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì, orúkọ mi kò ní yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Títí dìgbà náà, ẹ yáṣẹ́ lénìí.